ìbàrẹ̀ kábíyèsí ọba tí ń dáni tẹ́nìkan kì í dá ọba mi omi mímì yá mi onílé ẹkú ilé akọ́mọdé akágbàlagbà akóbìnrin bẹ́ẹ̀ la kọkùnrin akọ́mọ òpó ńlò gbogbo yín pátápátá kódà ńlá kí akóyunnú kódà akí àṣẹ ìdítẹ́lẹ́dùmarè ọba mi òkè ọ̀padà wàá sọdọmọ àtúnkí gbogbo wa káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ẹwà èdè ètò tá a ti sọ pé kí ni a máa gbìyànjú láti máa gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá lárugẹ lájò tí òfin ní parun láṣẹ Elédùmarè àtúntì dórí ètò yín gẹ́gẹ́ bá a sọ fún yín pé abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la yà sílẹ̀ lórí ètò abala ọkọ láti sọ fún apá àmọ́ gbá àwọn ọba aládé àwọn ìjòyè ọrùn lẹ̀kẹ̀ àwọn èèyàn jankan-jankan àwọn èèyàn abiyì láwùjọ tí wọ́n ń ṣe aṣojú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lájò tí wọ́n fi jẹ́ kó parun abala àkọ́kọ́ náà láti wọ́n mú wá fún yín lọ́sàn-án tòní ta wá lálejò wa ta ni mo mú wá ta lẹni abiyì ta lẹni ńlá ta lè èèyàn tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ràn rẹ̀ láwùjọ tá a tún mú wá sórí ètò yìí lọ́sàn-án tòní ẹja lọ́dọ̀ bàbá wa kí gbogbo yín ṣe kíni kẹ́ ẹ mọ̀ bàbá wa ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa ṣe kíni kẹ́ ẹ máa fọkàn bá wa lọ. a kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ẹwà èdè bàbá ẹ dákun ẹ bá a dárúkọ yín fáwọn ará ilé. well orúkọ mi ni ààrẹ Abdulfatai Aremu Babatunde Oríyọmí Lawal ẹ̀yin ẹlẹgbẹ́ mi tẹ́ wà nílé ẹ̀yin dáàdì mi ẹ̀yin mọ́mì mi akọ afẹ́rẹ́ yìí o atẹ́gùn abá gbogbo alára mu òkè ọ̀yẹ́ onídòkè àmọ́ wa lọ́wọ́ gbogbo apáta la máa kéré oko délé oyè tí mo kọ́kọ́ jẹ ní ẹ̀yìn odi òun nígbà tán fún mi ní olórí ọ̀dọ́ which is 16 years ago ẹ̀yìn tó lórí ọ̀dọ́ wáyé Májàsọ́lá ó wáyé èyí tó wá wáyé gbẹ̀yìn tó fẹ́ máa fagínà ní pé ìyẹn ni Máyégún Oòduà 19 Northern State tó wáyé ní on the 2nd of November last year 2019 èyí tí mo ní rántí nìyẹn lágbára ọmọ bíbí inú Èkó ni mí ọmọ bíbí ìlú Èkó tí mo dẹ̀ jẹ́ ààrẹ inú ìlú yẹn ìlú náà ti bí mi jẹ́ abúlé Èkó under Ìjẹ̀dẹ̀ LCDA which is under Ikorodu local government. Well, ilẹ̀ Haúsá as far back láti 1980 ni mo ti ń visit ilẹ̀ Haúsá bàbá mi ń ṣiṣẹ́ ní NNPC Kaduna tó ti di KRPC NNPC Kaduna nsìn but ìgbà tí wàá stay síbí by final is 1983. Well mi bá nítorí pé èèyàn kan ti jẹ olórí ọ̀dọ́ ní Kaduna tàbí ní Northern State orúkọ tó bá wọn ọmọ ló ń jẹ́ lẹ́yìn odi o àmọ́ mi ò bá nítorí certificate lẹ́ ń wò yìí mi ò bá nítorí oríṣi àwọn olórí ọ̀dọ́ àdúgbò wà àmọ́ tó bá ní certificate kò gbé jáde tó bá dẹ̀ mọ̀ aláàjẹ kan mọ gbogbo wa kárí ayé irú odò àtẹwì náà sìn certificate òun náà òun lẹ́ ń wò lókè yìí November 2nd which is every first Saturday of November mo gbọ́dọ̀ máa ṣe anniversary which is tó jẹ́ fún north iṣẹ́ Máyégún ni peacemaker amúlùtòrò wíìlì kó lè gógó tó ó gbọ́dọ̀ sa ipa ẹ̀ Máyégún ò gbọ́dọ̀ nọ́ta Máyégún ò dẹ̀ gbọ́dọ̀ dìyàn sínú Máyégún ò tún gbọ́dọ̀ bínú jù tó lọ́nà àgbà tí ò bá bínú lọ́mọ ẹ̀ ń pọ̀ ó dàbí nǹkan kan ṣẹlẹ̀ ní alẹ́ àná mo ní ẹlẹ́rìí lórí ìjókòó bí báyìí wọ́n ti gbé ẹjọ́ yẹn dé àgọ́ ọlọ́pàá tó ń pè ní Metro ní àdúgbò kan tó ń pè ní Tudunu Power àmọ́ ńgbà tí mo gbọ́ mo ní Yorùbá sí Yorùbá láyé Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ mo àgbé ẹjọ́ yẹn kó station lálẹ́ yẹn a pe àwọn àgbàlagbà nínú àwọn àgbàlagbà àdúgbò tá a pè ní Ládìsá àfáà mi lè rántí orúkọ àfáà kejì ẹ̀
àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tí àwọ̀ wà láàrin wọn at least ó take wa ní roughly 3 hours àṣẹtú ọ̀rọ̀ yẹn iṣẹ́ Máyégún nìyẹn. Ìlànà tí oyè jíjẹ tó fi ń wáyé ní ilẹ̀ Haúsá ń bí báyìí lákọ̀ọ́kọ́ o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ilé ní orí ní àdúgbò tí ó ń gbé. Lẹ́lẹ́kejì wàá tún máa ṣe déédéé nínú ẹgbẹ́. Ẹlẹ́ẹ̀kẹta ìjọmọlúàbí ti ẹ̀ ní ẹ tàbí oní jàgídíjàgbọ̀n èèyàn bí Yorùbá community ń sìn kó tó lè qualify dé headquarter branch ládùúgbò ẹ̀ àti branch tọ́lọ́mà ní kàn yàn ẹ̀ wá sára tó máa wá sí meeting nígboro ó ti èèyàn ti elevate díẹ̀díẹ̀ nìyẹn kò jẹ́ bí à ń dáfá níbí báwo ló ṣe onílé ládùúgbò tó ń gbé ó dẹ̀ ti pẹ́ ládùúgbò yẹn ó dẹ̀ mọ̀ ẹ́ lólóòótọ́ ó ń ṣe alágàbàǹgebè èèyàn ṣe rí àwa tá wà ní àwọn èèyàn wa tó wà ń sàlẹ̀ wọn ò dá kan wọn haúsá ni bọ̀ tí wọn bá ti lè kọjá láti lọ kọjá wá síbi haúsá ti fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ bí àdúgbò tẹ́ni ń gbé yín sìn àdúgbò Gwari ni mo wà yìí àdúgbò àwọn Gbági àwọn tó mọ̀ pé ń pè ní Gwari but àwọn gangan fúnra wọn Gbági náà ń pè. Àjọṣepọ̀ tó dẹ̀ wà láàrin wa ni pé a ní representative tó wà ní under Sir Gbági tó jẹ́ ọba fún olórí àwọn Gbági wọ́n ṣe kú lẹ́nijọ́ mẹ́ta ẹni kọ́lọ́n foríjì wọn kọ́lọ́n tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ tó jẹ́ Chief Banji Awoshika àwọn ní representative Yorùbá ní Kingdom Sir Gbági. Now ẹ̀dẹ̀ mọ̀ pé kí nǹkan tó lè kí Yorùbá tó lè dé irú stage yẹn bẹ́ẹ̀ bá jọmọ lóàbí tí gẹ́gẹ́ bí ìwé tí mo pa lẹ́kọ̀ọ́ pé àwòlú má tẹ̀ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀ kó tó lè di aṣíwájú ní Kingdom àwọn elédè kan jáde pé ó but n tó jáde ni pé ní under Hausa èdè oríṣiríṣi a ní Kaje a ní Nkulu a ní Jaba a ní Kadara a ní Gbági a ní Hausa láàrin Hausa wọ́n tún pe àwọn kan ní kí ló ní Magusawa and so on Beriberi wà Borno wà and so on and so forth but Hausa yẹn ló jẹ́ bí general name but àwa Yorùbá orúkọ wa rè mí ní Yorùbá bó jẹ́ yẹ pé London Yorùbá ẹ̀rí Ẹ̀gbá ẹ̀rí Jẹ̀bú ẹ̀rí Ìbàdàn ẹ̀rí part of Kaba part of Kwara Ọ̀yọ́ Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní igi kan ò lè dágbó ṣe ẹ wo program tẹ́ ẹ̀ ń ṣe yìí náà at least cameraman ló dúró yìí other crewmen náà ló wà yìí oníkálukú kìíní division of labour ni in the sense of pé báyìí wà ní last election tá a ṣe yìí sìn a ní coordinator 1 coordinator youth coordinator 1 youth coordinator 2 so that kíṣẹ́ yẹn wálẹ̀ orí àtàyàn tí èèyàn kan bá dá ẹrù yẹn gbé náà nídìí àwọn èèyàn wà tó ń ṣiṣẹ́ pẹ̀lú ara àwọn tó jẹ́ pẹ̀lú mi àrẹ̀mọ wà nù wọn. tó ẹ̀yin ara lé a ní rí jù báyìí lọ lábalẹ̀ ilé ìta wà yìí ṣùgbọ́n síwájú ká tó máa lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ nínú àṣà àtìṣe wa lórí ètò yìí ni wípé a padà sọ́dọ̀ bàbá wa láti gbẹ̀yìn tẹ̀ ń wò wá nímọ̀ràn pàápàá jùlọ àwa tá a ṣe kíni tá a múlé sí ẹ̀yìn odi báwo la ṣe máa ṣe ọ̀nà wo la gbé gbà tá a fi gbé àṣà àtìṣe ilẹ̀ wa lárugẹ tí ò fi ní parun lájò kò ní tọwọ́ mi bàjẹ́ onígbé tó yẹ ká máa ké ẹ jẹ́ ká tó bọ́ sọ́dọ̀ bàbá wa kí wọ́n gbà á mọ̀ràn báwo la ṣe máa ṣe lájò táṣà àtìṣe wò fi ní parun bàbá ẹ bá gbà ara lé nímọ̀ràn lórí àṣà àti ìṣe. kò sí bí mo ṣe lè sọ̀rọ̀ tí mi ní rántí my olórí gbogbo wa pátápátá Alhaji Gani
aládùúgùn tóyìnbó tábà jáde nípa lọ ṣe àbẹ̀wò sáwọn àdúgbò kọ̀ọ̀kan tábà travel tó máa fi sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ta wọ́n ní ẹ̀yin ọmọ ìyá mi ẹ rántí ilé kòkó ń ta gbé ọlọ́mọ ṣe wá ní baba Kaduna ọlọ́mọ ṣe iná ní ìyá Kaduna iṣẹ́ ló gbé wá síbí báyìí ibì kan láti wá síbí ibi tá a dẹ̀ ti wá síbí orírun wa ni n ta máa jẹ la bá wá síbí báyìí ọlọ́run ní jẹ́ àpàdé tó máa jẹ wá ohun tó jẹ́ pàtàkì ń bẹ ẹlòmíà náà ti lọ sílùú tó ti bí òun lọ́mọ gbẹ̀yìn ọdún karùn-ún rẹ̀ ọdún kẹwàá rẹ̀ èmi tí mo bá yín sọ̀rọ̀ sí láti November ní ti wà lẹ́kọ̀ọ́ mo ṣe dé sí Kaduna ní January 20 ni mo dé sí Kaduna mo tún wà lẹ́kọ̀ọ́ látẹ̀kọ̀ọ́ mo lọ sí Òṣogbo pẹ̀lú àwọn ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ báwo lè yẹn máa wá ní ọlọ́mọṣẹ́ wá ní adé Kaduna dèrè èèyàn gbọ́dọ̀ máa gbọ́dọ̀ máa ṣe kó máa wẹ̀yìn àti pé tábà tún fojú inú wo dáadáa most of us wa ta wà ń bí báyìí ẹni tí ó bá lọ léèwé kó kọ́ṣẹ́ ẹni tí ó bá dẹ̀ kọ́ṣẹ́ kó kàwé àti pé ní wákàtí ọ̀wọ̀ yìí gan kéèyàn kàwé kó tún kọ́ṣẹ́ ni torí iṣẹ́ náà dà níta mo mọ̀ pé n tẹ́ ń ṣe yín sìn àti inú ọpọlọ lẹ ti yọ jáde pé tá a bá rí AIT tá a rí DSTV tá a rí TVC tá a rí channel tààrà òkè ẹ jẹ́ káà náà gbé tiwa jáde mo bìlí pé òun ló bí ẹwà èdè tẹlifíṣàn yìí báyìí sìn tó dẹ̀ ìpínlẹ̀ agbára ọlọ́run orí yẹn á tókè borí àwọn ará aṣíwájú bó ṣe tókè ìmọ̀ràn mi sí gbogbo àwọn ọmọ ìyá mi àtàwọn tó jù mí lọ àtàwọn tí mo jù lọ kárọ̀ tí ọmọ ẹni tá à ń ṣe ìra kan ń lọ ìra kan ń bọ̀ ọjọ́ ń gorí ọjọ́ ni o àwọn kan wọ́n ti gbé ní Kaduna wọ́n ti gbé Òkè Ọ̀yà yìí dàgbé orúkọ wọn torúkọ wọn ò bàjẹ́ àwọn kan tún tẹ̀lé wọn àwọn kan tún tẹ̀lé wọn àwa kan náà lọ tún rè tó bá tún yá àwọn ẹlòmíràn tó máa yẹ kí ni torí iṣẹ́ tí wọ́n bá ń ṣe bí irú èmi ń sìn bóyá ń wọ èmi lórí ọkọ̀ mo ti ṣe 15 years of olórí ọ̀dọ́ mo wish kẹlómìnà wa yẹ kí ni kẹlómìnà wa ṣe àmọ́ ṣe mọ̀ pé àtàrí àjànàkú wọ́n ní ẹrù ọmọdé ni kò tún ṣe ẹrù ọmọdé kọ́lọ́ ń gbà fún wa mo dẹ̀ fi àsìkò yìí mo fi gba àwọn ọ̀dọ́ wa ní Kaduna àti Òkè Ọ̀yà ń tọ́ bá ń ṣe ládùúgbò wọn dáadáa kọ́ máa ṣe ń bẹ̀ torí àìsí ń bẹ̀ láì bá ní dání ẹlòmíì wọ́n ṣe mítìn ládùúgbò ẹ̀ sí kò bá wọn ṣe tó bá di tónípàjáwìrì ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá ni mí ààrẹ ẹrí nípàdé ẹwúrú bọ́ọ̀lù tàgbá ní last year Odùduwà Peace Unity Cup wọ́n disqualify àwọn ọmọ kankan pé Yíbò ni wọ́n Gara ni wọ́n Idoma ni wọ́n mọ̀rúfà Yorùbá ni wọ́n but ẹ lè rí wọn láàrin Yorùbá àbí àwọn tíìmù kọ̀ọ̀kan wọ́n protest kẹ́ àwọn ọmọ tó ń lo Ìgárà ní Idoma nígbà mo lè dára mọ̀ pé àṣewà mọ̀ pé fọdà ẹ bá jẹ́ ká fi èdè abínibí wa àti ìlú tó ti bí wa ẹ má jẹ́ ká fi pamọ́ ó possible ń sìn ẹlòmíì ibi tó mi ẹ ti ń ṣàn wá ibi tó ń bí sí ló mọ̀ nílùú ẹ̀ gẹ́gẹ́ bí òfin Nàìjíríà ìpè tó bá ti lo after 10 years ẹ̀tọ́ ẹ̀ já fún anything ní ibikíbi tí ó bá wà àmọ́ after that 10 years pé tó ẹ̀tọ́ ẹ̀ já yẹn ibì kan làwọn omi ti ṣe kí ni ó ti ṣàn wá for that àwọn ọ̀dọ́ wa orí gbogbo wa gòkè o iṣẹ́ ìṣe wa àlùbáríkà wọ o àníjẹ̀bi pa wá gbókè Ọ̀yà o ọ̀dẹ̀ ní fòkù gbogbo aránṣẹ́ sílé o. àmín tọ́ ẹ ṣe àdúpẹ́ àní rí jù báyìí lọ lábala yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká sáré dójú ọjà lọ́hùn ká lọ polówó torí gbogbo alámọ̀ pé ìpolówó báyìí òun náà làgúnmọ̀wò tá a bá tún wọ́n á padà dé àtúnbọ̀ àsọdọ̀ àwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà la máa ń ní fáwọn àlejò wa abala ìfọ̀rọ̀wérọ̀ òun náà la ṣe yìí abala aláìkejì à ń padà bọ̀ wá òun náà ní abala ṣòmọ̀lú rẹ eléyìí tá a mọ̀ bí bàbá wa tí wọ́n máa mú ìbéèrè
nínú ṣùkúta gbé wá síwájú wọn à ń bọ̀ ẹ jẹ́ aṣáré lójú ọjà. Ẹwà Èdè TV ètò tó ń kọ́ni lọ́gbọ́n ni ẹ máa wò. tọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ilé eléyìí tẹ́ ẹ̀ ti ń wò wá látàárọ̀ a rí i pé ẹ̀ ń gbádùn àwọn baba bí wọ́n ṣe ń dáhùn àwọn ìbéèrè eléyìí tá à ń bí wọ́n eléyìí jẹ́ kó yá wípé wọ́n wà lẹ́yìn odi ni ṣùgbọ́n wọn ò gbàgbé ilé wọ́n gbé àṣà àtìṣe wọ́n gbé dání ní báyìí a tún wá padà sọ́dọ̀ ṣùkú tó wà wájú yín yìí àwọn ìbéèrè ló wà ńbẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ìbéèrè mẹ́ta òun náà lẹ láǹfààní àti mú nínú ṣùkú yìí tẹ́ ẹ bá ti mú ẹ máa fi lé mi lọ́wọ́ màá kà á fún yín ẹ bá wa dáhùn rẹ̀ fáwọn ará ilé. Ọya. Ọ̀fẹ́. ẹ jẹ́ kí n kọ́kọ́ ka ilé ìbéèrè kẹfà tí í ṣe ìbéèrè ilé ìtẹ́mú nínú ṣùkú yìí òun náà ni ó ní kí ni orúkọ ọba ìlú yín ibi tẹ́ ẹ ti wá. Orúkọ ọba ìlú mi ti ìlú mi ó ti gbéṣẹ́ àmọ́ orúkọ ìlú tí ìlú tèmi wà lọ́ndà ẹ̀ ọba ìlú yẹn òun ni ọba Fatai Ọ̀rẹ́sànyà Alájẹdẹ of Ajẹdẹ tí abúlé Èkó wà ní ọ̀ndà but ní ọ̀dọ̀ tàwa Adélàndé fìlà baálẹ̀ tí fìlà ẹ̀ dẹ̀ máa di ọba láìpẹ́ láì jìnnà. tọ́ àmín àsàmì ẹ̀ tọ́ ẹ mú béèrè ẹlẹ́ẹ̀kejì kẹ́ tún fi lé mi lọ́wọ́ bákan náà eléyìí jẹ́ kó yé wa wípé ẹ mọ ìlú yín ẹ̀ẹ́dẹ́ àjò gbàgbé ilé ìbéèrè kínní tí í ṣe ìbéèrè àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì eléyìí tẹ́ ẹ mú òun náà ló ní ẹ bá wa dárúkọ oyè ọba ìlú abínibí yín. oyè ìlú abínibí mi Alábúlé náà máa pè tó bá di ọba tán bí irú ní Ìjẹ̀dẹ́ mo ní Alájẹdẹ. bẹ́ẹ̀ ni ta. so ìbéèrè karùn-ún tí í ṣe ìbéèrè kẹta tẹ́ ẹ mú òun ló ní ẹ bá wa kí oríkì ìlú yín. èmi ni Àrẹ̀mú ọmọ Aríkúmàsá ọmọ Aríjàmáṣojo ọmọ Aṣàmùrèbájà ọmọ onílé orí òkè tó wà wòpin ẹyẹ ọmọ àtọ̀sílẹ̀ fóbìnrin ṣoyún ọmọ àtórí ẹni tí ò sunwọ̀n ṣe ọmọ yèyé yòkòyòkò. a dúpẹ́ wípé a pè yín ẹ jẹ́ wa a sì dúpẹ́ wípé ẹ gbà wá tọ́ tẹsẹ̀ láti wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àníìrì jù báyìí lọ lórí ètò yìí a dúpẹ́ tẹ̀ ń wo Ẹwà Èdè TV Ẹwà Èdè TV náà ni èmi ò gbàǹkan yóò kọ́ padà Salawudeen Abdulrasheed ìlọ́kọ́ pírẹsẹ̀ntà lórúkọ mi kàkà kí Elédùmarè ní tí ń fìgbà gbogbo fún ọrẹ́rẹ́ sí ti aráyé eré báyìí ni tọmọdé tàgbà ó máa fi tiwa gbọ́ láṣẹ Elédùmarè àwọn ò ní fi tiwa gbọ́ bí ó tún dìgbà kan náà táàtún máa láǹfààní àti pàdé lórí ètò yìí ṣùgbọ́n kí n tó máa lọ gbogbo àwọn YouTube channel wa pátápátá ẹ lọ subscribe síbẹ̀ kẹ́ ẹ máa gbádùn wa Facebook channel wa ẹ máa tẹ̀lé wa ńbẹ̀ orí Twitter Instagram ẹ máa láǹfààní àti máa wo ètò wa lọ́lọ́kan òjọ̀kan